Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. tó ọ̀rọ̀ kan lọ nígboro tó ń jà rìnrìn káàkiri nígboro báyìí o kọ́lọ́hún kó gbà wá lórílẹ̀‐èdè nàìjíríà tá a wá wà báyìí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà ti ṣe tán láti múra tán sọ wípé rárá o àfilá o wípé àwọn ṣàfẹ́ protest ni o àwọn fẹ́ fa wàhálà ẹ rí i pé ní Kẹ́ńyà eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Kẹ́ńyà àbí ní orílẹ̀‐èdè Kẹ́ńyà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ nǹkan tó ní agbára ò débi wípé ààrẹ wọn gan ọkàn rẹ̀ ò balẹ̀ níṣẹ́ ló ń sá sókè ló ń sá sódò ilé ìgbìmọ̀ asòfin nílùú Kẹ́ńyà àbí lórílẹ̀‐èdè Kẹ́ńyà níṣẹ́ làwọn ọmọdé yìí náà ya bọbẹ̀ o wọ́n ya bọbẹ̀ ni o bẹ́ẹ̀ náà lẹ̀rù ń bà àwọn ará Ghana wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Kẹ́ńyà kó má ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn asòfin wa náà ẹ̀rù ń bà wọ́n nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ nǹkan táwọn asòfin náà ń sọ wípé tó kíjọba jọ̀ọ́ àwọn àti àwọn asòfin ẹ ó ti sọ wọ́n ní káwọn asòfin jọ̀ọ́ ká ṣe òfin tí ó dáa tó jẹ́ wípé yóò jẹ́ kí àwọn ìgbáyégbérùn àwọn aráàlú á jẹ́ kí ìgbáyé gbádùn aráàlú kó lè máa lọ ní ìrọwọ́ rọsẹ̀ wípé kí ìjọba jọ̀ọ́ kí wọ́n ṣe nǹkan o kí wọ́n ṣe nǹkan àwọn sẹ́nítọ̀ wa àti rẹ́ẹ̀pù náà sọ báyìí pé àwọn gan òfin ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ni pé àwọn ni káwọn ṣe òfin o káwọn bá ṣe òfin á jẹ́ kí ilé ayé kó rọrùn fún àwọn èèyàn tó yàn wọ́n tó dìbò yàn wọ́n o pé kí ìjọba àpapọ̀ náà kán dẹ̀jọ́ kán ṣe nǹkan tí ó mú aráàlú tí ó jẹ́ kí ara tu aráàlú tí ó jẹ́ kára tu aráàlú ẹ rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò dẹrùn ebi ń pa àwọn èèyàn yìí lẹ́wọ̀ gbogbo nǹkan ló wọ́n gógógógógó gbogbo nǹkan wọ́n gógó ìlú ò fararọ bójú ò bá rọ̀ báyìí gbogbo everywhere ó máa kún fún omi ni tó yẹ pé àwọn èèyàn gbòòrò rọ́nà gbégbà ní ìsìn báyìí ìdí tí àwa fún wa ń pariwo ẹ̀ báyìí ni pé èyí tẹ́ wà níjọba ẹ jọ̀ọ́ torí pé lórí ètò yìí nǹkan táwa wà fún ni àlàáfíà orílẹ̀-èdè yìí àti àlàáfíà ilẹ̀ Yorùbá àwọn ò fẹ́ wàhálà fẹ́ protest àwọn ọ̀dọ́ tí ń gbìmọ̀ràn rẹ̀ báyìí wípé end bad government end Nigeria end bad government end Nigeria wípé Tinubu must go Tinubu must go Tinubu must go ó ní ariwo tí àwọn ọ̀dọ́ ń pa lọ́wọ́lọ́wọ́ àwọn ò tiẹ̀ wá support gbogbo pé kí Tinubu lọ yẹn rárá bí kò sí pé kí wọ́n tún ìlú ṣe kí ìlú kó wà dáadáa kí everybody wa ká máa gbádùn bí ìranú ṣúgà nǹkan táwa fọwọ́ sí. bàdé ṣe máa ń sọ náà lórí ètò yìí ni pé bàbá bóòsì ò bá sáà tiẹ̀ lè gbè wá á ṣàṣìwá bóòsì bá wa kí kálukú máa kúkú dórúkọ bàbá àbíyẹ tí a bá mọ̀ pé a lè ṣe é kí nǹkan kan kí gbogbo ẹ̀ kó tò kó gún o. kò sí tó bá àdí ń bẹ̀ kẹ́yìn aṣòfin wa adúrú owó tẹ̀ ń gbà yìí ẹ túlù ṣe ẹ jẹ́ kí ayé kó rọrùn fáwọn èèyàn àwọn èèyàn ń sọ́fà àtijẹ́ wá nira tẹ́ bá máa ra ẹyọ iṣu kan ní ìsìn is 5,000 naira tòmátò ẹyọ márùn péré 5,000 naira ni ìyẹn tó bá tóbi díẹ̀ 5,000 ẹyọ kan mí pé 1,000 naira nílùú tó lọ́ba tó níjòyè tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa gbórin tá a máa ń kọ nígbà ni pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o iṣẹ́ àgbẹ̀ ló wá di èèwọ̀ nílẹ̀ wa lónìí ó ti wá di èèwọ̀ ó wá di ohun tí àwọn èèyàn ó wá dàbí èpo ẹ̀gúsí ó ti dàbí nǹkan tá à kí ń jí rí báyìí o àwọn Fúlàní náà kẹran wá wọn kẹran jẹ eko lóko wọn boko lóko jẹ àwọn tó dẹ̀ wá ń jọba náà ẹ̀ ń ṣe bí ẹni pé ẹ̀ rí wọn ẹ̀ ń ṣe bí ẹni pé kò kàn yín kódà tí eléyìí tó ṣẹlẹ̀ nígbà EndSARS ẹja rántí o ní eléyìí tó ṣẹlẹ̀ nígbà EndSARS ẹ mọ̀ pé ó ti jẹ́ kí ojú àwọn èèyàn kó là ó ti jẹ́ kó dúró là irú ẹ̀ ọjọ́ mọ̀wé mọ̀jà àwọn gbàdúrà kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ ìdí náà làwa ṣe ń pariwo tá a ṣe ń lọ rere lórí ètò yìí wípé kájọ àwọn tó wà níjọba ẹ mọ̀jẹ̀ ó ṣẹlẹ̀ àfẹ́ wàhálà àfẹ́rú ilé tó ṣẹlẹ̀ ní ìgbà EndSARS yẹn mọ́ àwọn tó bá wà ní Èkó ló mọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe rìn ló mọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn ní gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ pátápátá kò sí ẹnìkan tó wà lẹ́kọ̀ọ́ tàbí Ìbàdàn tó máa gbàdúrà kí EndSARS tàbí irú protest báyìí tó tún dàbí EndSARS kó tó ṣẹlẹ̀ mọ́ kò sí èèyàn ọ̀hún tó máa gbàdúrà kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ ìdí tá a ṣe ń lọ rere ẹ̀ náà nìyẹn pé ẹ̀yin tẹ́ ẹ wà níjọba ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin náà wò ó ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ń Kẹ́ńyà òun náà lẹ̀ ń wò yẹn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ń Kẹ́ńyà
a fẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà torí nígbà tí EndSARS yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ní orílẹ̀‐èdè Nàìjíríà táwọn àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáńlá ayé tó bẹ̀rẹ̀ sí ní pariwo pé kò dáa ìdí nìyẹn tá a ṣe gbọdọ̀ gbà kírú ẹ̀ kó tó ṣẹlẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn ẹ̀yin aláṣẹ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ wà níbi agbára ètò agbára lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí o ìlú le o kò sówó ń ta o ebi ń pa àwọn èèyàn o ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ ṣiṣẹ́ ó dàbí ọ̀lẹ ebi ń pa àwọn èèyàn kò sówó ń ta ayé ọjọ́ sí lórí yẹn kọrin ìlú le o kò sówó lóde ọkùnrin ń kígbe obìnrin ń kígbe ìlú le o àṣẹ nígbà yẹn àṣẹ ìlú ò tiẹ̀ le gan àṣà àṣì ń fẹ́ràn jẹ̀kọ ni à ń fẹ́ràn jẹ̀kọ ni nígbà tí mo rántí orin kan tí Kọ̀líńtì Àyìnlá kọ nígbà kan ní bóyá 1986 àbí nǹkan tó kọ mẹ̀kúnnù ń jìyà àṣẹ mẹ̀kúnnù ò tí ì mọ jìyà ńgbà náà àṣẹ sì ń fẹ́ràn jẹ̀kọ ni. Báyọ̀ Adégbóyèga or something like that tó kọ ìlú le kókó òkọ lọ́rùn wa sọ ìlú dẹ̀rọ̀ mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ bí wéèjì mi báyìí àbí tẹ́ ẹ tó jù mí lọ díẹ̀ ẹ mọ orin tí mò ń sọ yìí ìlú le kókó kọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ kárí jẹ kárí mu kárí ná kárí lò ká lówó fi ọjọ́ orin yẹn náà pẹ́ díẹ̀ èyí tẹ́ ẹ bá jẹ́ generation wa ẹ mọ orin tí mò ń sọ yìí àṣẹ nígbà náà àṣẹ lu òtí ẹ̀ lé rárá àṣà ń fẹ́ràn jẹ̀kọ ni à ń fẹ́ràn jẹ̀kọ ni àṣẹ nǹkan òtí ẹ̀ tí ì lé rárá ńgbà náà ṣùgbọ́n ilé tó wà nílẹ̀ báyìí ó fẹ́ dàbí ọ̀rọ̀ Samaria ńjọ́ kìíní àná ẹ jọ̀ọ́ ẹ̀yin aláṣẹ là ń sọ̀rọ̀ ọba kò dìgbà tí ẹ̀yin náà rí àkọlé ẹ̀rí bánà yẹn o gbogbo ìgboro náà ti ń pariwo ẹ̀ tán ti ń ṣí ààrẹ káàkiri báyìí tó bá dẹ̀ bẹ̀rẹ̀ ó máa kẹ gẹ́gẹ́ mi mo jókòó ìdí táwa ṣe ń lọ rere ẹ̀ nìyẹn àwa o lórí ìkànnì yà ń support bad thing àdé encourage àwọn bad people àdé encourage violence torí pé ètò yìí wà fún ojúlówó ètò ọmọ Yorùbá ó ní ètò yìí wà fún à ń support violence tá à ń pè àkíyèsí ni pé ẹ̀yin tẹ́ ẹ wà ń jọba báyìí torí ọmọ Yorùbá nìyẹn ọmọ káàárọ̀ oòjíire ẹ̀dẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ ìdí náà nìyẹn táwa ṣe ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí àfẹ́ protest ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní tá a bá lágùtàn lórí ilé tá a bá padà ó máa padà gé èèyàn jẹ náà ni tá a bá lé àgùtàn lórí ilé tá a bá padà ó máa padà gé èèyàn jẹ náà ni ìdí náà nìyẹn tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní ipò agbára lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ orílẹ̀‐èdè yìí ẹ ṣe òfin tó mú káràlú tí ó jẹ́ kára tó aráàlú kì í ṣe dandan náà ní kẹ́ ẹ ṣòfin kára ní aráàlú epo ní àrépo rà kò sí ná báwo náà ṣe fẹ́ pọ́ǹpù omi báwo náà ṣe fẹ́ tẹ́ni tí ò tiẹ̀ rí náà wo TV tí ò rí náà ló máa wo TV ọ̀rọ̀ tẹ́ ń sọ àti nǹkan tẹ́ ń ṣe káwọn Yorùbá rí yín gan wọn ò rí nǹkan tẹ́ ń ṣe gan báwo wọ́n ṣe appreciate nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin gan ò tiẹ̀ ṣe ń ṣe pé káwọn appreciate yín gbogbo ìgbà la máa fọ̀nà ṣe campaign kò yẹ ká máa fọ̀nà ṣe campaign mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bá a ṣe ń ṣètò lọ́wọ́ gan iná tó lọ lọ́wọ́lọ́wọ́ ń sìn kẹ́lẹ́ bá mọ irú orílẹ̀‐èdè tá a wà báyìí kẹ́lẹ́ mọ irú orílẹ̀‐èdè tá a wà ìdí tá a ṣe ń sọ náà nìyẹn pé ẹ jọ̀ọ́ àfẹ́ protest o torí gbogbo bó ṣe ń sá tán kì í káwọn tán kì í tó bá délẹ̀ tán agbára jẹ́jẹ́ mi mo jókòó ní ká ìdí tá a ṣe ń sọ náà nìyẹn o torí pé ara ni àwọn aráàlú ìdí tá a ṣe ń pariwo náà nìyẹn pé sẹ́ end bad government end Nigeria end bad government end Nigeria àwa ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ torí àmọ̀ pé tòun gbogbo yín lẹ̀ ń gbọ́ ètò tí ń sojú ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ mọ̀ àwọn tó wà ní ilé agbára orílẹ̀-èdè yìí ẹ bá wa kàn sí wọn pé tó à ń sọ fún wọn kán jọ̀ọ́ o ká bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó fẹ́ jà rìnrìn tó fẹ́ máa lọ báyìí o torí wípé tó bá ṣẹlẹ̀ tán agbára jẹ́jẹ́ mi mo dókògùn òní kà ẹ bá wá nǹkan ṣe sí bẹ́ẹ̀ ni ẹ bá wá nǹkan ṣe sí àwọn ò fẹ́ violent o àfẹ́ violent o ẹ bá wá nǹkan ṣe sí kankan náà la kàn fẹ́ lọ́wọ́ ààrẹ wa orílẹ̀-èdè tiwa tó jẹ́ orílẹ̀-èdè Yorùbá olómìnira Yorùbá kan jọ̀ọ́ kán fún wa lórílẹ̀-èdè tiwa kẹ́dẹ̀ jẹ́ ká máa lọ́nlọ́ tiwa ẹ bá fi sí comment section ẹ jọ̀ọ́
free Yorùbá nation free Sunday Igboho, free Yorùbá nation free Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ máa like, ẹ máa share rẹ̀, ẹ máa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ni. Ẹ jẹ́ kó máa lọ fáà káàkiri àgbáńlá ayé, kó máa lọ fáà káàkiri àgbáńlá ayé ni, kó máa lọ fáà káàkiri ojú mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ẹ ṣe é ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wo ètò yìí. Ẹ jọ̀ọ́ Yorùbá nation no going back.